fún Christian gbogbo Christian Nigeria pátápátá Happy New Year and Happy Christmas and Happy New Year in advance. Gbogbo yín pátápátá ni mo kí pátápátá a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. A máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọdún yìí ọdún tó ń bọ̀ àtúndùn jọdún yìí lọ. So ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí fún yín tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé mo fẹ́ kẹ́ mọ̀ pé àwa mùsùlùmí bí mo ṣe wà yìí èmi fẹ́ràn Christian púpọ̀. I really love them so much. Àwọn tó ní Christian wọ́n níwà wọ́n sì dáa tí gbogbo mùsùlùmí náà mọ̀ pé yes Christian níwà wọ́n dáa. Wọ́n dẹ̀ lójú àánú dáadáa. Àwa mùsùlùmí là níwà o. Àwa mùsùlùmí à níwà. Ẹ̀sìn nìkan la ní ẹ̀sìn wa pé ó complete ṣùgbọ́n à níwà rárá. Ìwà wa kù díẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni nínú tó lọ́n fi ròyìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ní ìwà. Ó ní innaka la khuluqul azim. Ìwà ànábì ìwọ ló níwà jù nínú àwọn òjíṣẹ́ tí mo dá. Ìwà yẹn lànábì fi kọ́ gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí lónìí ṣùgbọ́n gbogbo àwọn mùsùlùmí àtẹ̀lé wà yẹn ìwà burúkú ló ń bẹ nínú wa. Ọ̀dọ̀ wa lẹ́tí máa rí jà àwa là ń mú jà wá pàápàá jùlọ nínú wa àwọn tó ń pè ní Salafi 1990 Salafi 99 Salafi 2000 àwọn ni wọ́n ń dá wa lálẹ́ ní Nàìjíríà lónìí àtàwọn tó ń pè ní Al-Sunnah wal Jama'ah nígbà tí wọ́n dé sí Nàìjíríà lónìí tẹ́ bá ṣàkíyèsí 80s 90 kò sí wàhálà láàrin gbogbo wa ọmọ ìyá ni gbogbo wa bá ṣe ń bá Christian ṣe là ń bá oníṣẹ̀ṣe ṣe papọ̀ àwọn lábàáláyé à ń bá wọn ṣe papọ̀ ẹnìkan kò dé ẹnìkan kan lọ́wọ́ adé ẹ̀rẹ́ sẹ́ẹ̀tì ara wa ṣùgbọ́n gbà táwọn Salafi dé tán àwọn Salafi 1990 àwọn Salafi 99 Salafi 2000 títí débi tá a wà yìí lónìí àwọn náà dá wa lálẹ́ o àwọn ni wọ́n ń dájà lẹ̀ láàrin gbogbo wa tẹ́ bá ti rí wọn tẹ́ bá ti pè yẹn sá fún wọn ẹni pé ìjà ti ṣẹlẹ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin wa ní Nàìjíríà lónìí nípa Muslim àti Christian àwọn ni wọ́n ń dálẹ̀ o àti Al-Sunnah àti Jama'ah àwọn Al-Sunnah àti Jama'ah báwo lè ṣe fẹ́ dá àwọn yẹn mọ̀ àwọn náà máa ní irùngbọ̀n tó pọ̀ báyìí tí ṣòkòtò wọn máa ṣe pẹ́ńpẹ́ àwọn ni wọ́n ń dá wa lálẹ̀ ní Nàìjíríà wàhálà tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lónìí tí gbogbo wa fi kọjú ara wa àwọn ni wọ́n ń dálẹ̀ ẹ̀sìn òmùjà wa náà àlàáfíà ló wà nínú ẹ̀sìn Islam peace ni lakum dinukum waliya din náà sọ ẹsẹ̀ sí tí káwọn náà ṣẹ̀sì tí wọn àwọn Salafi àti Al-Sunnah àwọn náà gbé wá pé káwọn máa jẹ oúnjẹ ráìsì káwọn máa jẹ oúnjẹ àwọn kírísítẹ́nì mọ́ kí ló dé àjọ ń jẹ oúnjẹ ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni ká máa jẹ oúnjẹ wọn mọ́ ẹni ká máa bá wọn ṣe pọ̀ mọ́ fóònù tẹ́ ń lò ṣe mùsùlùmí ló ṣe ni mọ́tò tẹ́ ń ra mùsùlùmí ló ṣe ni TV tẹ́ ń lò nínú lẹ́yìn mùsùlùmí ló ṣe ni bàtà tẹ́ ń wọ̀ mùsùlùmí ló ṣe ni aṣọ agbádá tẹ́ ń wọ̀ káàkiri tẹ́ fi ṣe wá sí káàkiri ṣé mùsùlùmí ló ṣe ni fìlà nìkan làwọn ṣe fún yín náà ẹ̀yin lẹ dá wa lálẹ́ láàrin gbogbo wa tẹ́ bá ti rí wọn tẹ́ bá ti pè yín tẹ́ bá fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ sá fún wọn ẹ̀yin tẹ́ wà nínú online ẹ má tẹ́ bá ti rí pé àáfà onísúfì kan àáfà onísàláfì kan ló fẹ́ sọ̀rọ̀ àbí Al-Sunnah àti Jama'ah ni ẹ má gbọ́rọ̀ ẹ̀ kẹ́ sá fún wọn ìsọkúsọ náà máa sọ àwọn náà máa pín iná fún yín sáwọn náà nìna ni àwọn náà fẹ́ gbé sọ́run ni àwọn kan náà máa gbé sọ́run ẹ share fídíò yìí ẹ jẹ́ kí gbogbo yẹn máa wo fídíò yìí àwọn ọ̀rọ̀ tí mo sọ ẹ wò ẹ jẹ́ kí gbogbo ẹ share ẹ̀kọ́ káàkiri gbogbo owó ẹ̀yin Al-Sunnah àti Jama'ah tẹ́ ẹ bá ti ní ẹ̀ní jẹ́ kí gbogbo Nàìjíríà kó tòrò ẹ lọ kọ́ àwọn fámìlì yìí nínú ilé ẹ máa kọ́ wọn ní Al-Sunnah nínú ilé ẹ máa kọ́ àwọn fámìlì yìí nínú ilé ẹ máa kọ́ wọn nípa Salafi nínú ilé ẹ fi àwọn Jama'ah tó ń bẹ nígboro lẹ̀ oníkálukú ló mọ Ìsìláàmù kò sẹ́ni tí ò mọ tó ń jẹ́ Islam ẹni tó mọ Christian jẹ́ mọ tó ń jẹ́ Christian oníkálukú ló máa yà lọ síbi tó bá wù ẹ kàn délẹ̀ ń da Nàìjíríà rú ẹ kàn wá da Nàìjíríà rú pátápátá àsìkò gbà tí yín náà lẹ́ẹ̀tẹ́dẹ́ yín náà lẹ́ni tí kọ́ ọmọ má kúnlẹ̀ kí bàbá ẹ̀ mọ́ àsìkò gbà tẹ́dẹ́ yín náà lẹ́ni ọmọ ò gbọ́dọ̀ kúnlẹ̀ ẹni ọmọ ò gbọ́dọ̀ tọ́mọ bá tí ìyá rẹ̀ bá ti sọ̀rọ̀ sí jù kó lọ ra pálí mílíkì fún yẹ níbo lẹ ti rí yẹn ẹ̀yin ò ṣe ra pálí mílíkì fún ìyá ti yín ẹ wá ti àwọn ọmọ ọlọ́mọ ti bà ayé wọn jẹ́ àwọn ni wọ́n ń da Nàìjíríà rú lónìí ó lè dẹ ní gbogbo wọn mọ bó ṣe ń jalè wọn mọ bó ṣe ń lówó lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ wọn ẹni iṣẹ́ òun náà ṣe bọ́dọ̀ ti rówó wọn yí ìwé ju kí ló dálẹ̀ lọ ẹ̀dẹ̀ ń kọ́ dí àwọn ẹni ẹlẹ́ni ẹ má da Nàìjíríà rú gbogbo ẹ̀yin Christian ọmọ ìyá ni wá gbogbo wa pátápátá lọmọ ìyá àjọ sọmọ ìyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ lọ wo 98 90 gbogbo wa lọmọ ìyá 70s àjọ sọmọ ìyá ni dérí ọ̀dọ̀ àwọn alábàáláyé gan àjọ ń sọ̀rọ̀ ẹni ọmọ ìyá ni gbogbo wa àfira wa sílẹ̀ ẹ̀sìn ló yàtọ̀
oníkálukú ló mọ ọ̀nà tó fi tẹ́ lọ́rùn láti ṣẹ̀sìn. Ẹlòmíì ọ̀nà Islam ló tẹ́ lọ́rùn, ẹ jẹ́ kó lọ sí. Ẹlòmíì ọ̀nà Christian ló tẹ́ lọ́rùn. Ẹlòmíì dẹ̀ ní onítòun bá lọ sódò òun ló tẹ́ òun lọ́rùn. Ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ kán ṣe titi wọn, kó oníkálukú má kàn kọjá àlà rẹ̀ ni. So àwọn tó ń ba Islam jẹ́, ẹ má ba Islam jẹ́. Gbogbo ẹ tẹ́ pera yín ní alùsùnà àti sálàfí yẹn, alùsùnà wal jamaa yẹn, ẹ fi alùsùnà lẹ̀. Nínú Kùránì ànábì ò sọ pé nígbà tá ànábì ń lọ, ànábì ló ń fi ọ̀nà méjì lẹ̀ fún yín. Sunna wa rasulu ló sọ, sunna wal kitaba ló sọ, kitaba wal Kùránì ló sọ fún yín. Kùránì àti tírà àwọn ànábì lòun sọ fún yín. Ànábì ò wá ní yín lára, ṣé gbogbo wà tá ànábì wù sẹ́ wà ń bẹ̀ ni? Èmi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí, tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mùsùlùmí ni mí, àfáà ni mí, ọmọ ọba àlùfọ̀n ni mí o, ọmọ ọba àlùfọ̀n ni mo ti jáde o. Gbogbo aládẹ̀ mọ́ tán pẹ̀lú ọba àlùfọ̀n nílẹ̀ Yorùbá. Àmọ́ mùsùlùmí lè mi, ẹ̀sìn Islam ni mo gbá mú. Mi ò sọ pé kò sí tó ń jẹ́sìn àbáláyé, ẹ̀sìn àbáláyé wà. Àwọn tó ń ṣẹ̀sìn àbáláyé wọ́n ṣẹ̀sìn wọn. Mùsùlùmí náà sì wà lọ́tọ̀, oníkálukú lè mẹ́sìn tó bá wù. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí àwọn àfáà kankan kó dàárín yín rú. Gbogbo àwọn tó pera wọn ní àfáà sálàfí, ẹ sá fún wọn. Sálàfí 1990, 99, 2000, gbogbo wọn ẹ sá fún wọn. Àwọn náà ń dàárín wa rú ní Nàìjíríà lónìí. Àtàwọn tó ń pè ní alùsùnà wal jamaa, mo ti fún yín lọ́nà tẹ́ máa fi rí wọn. Wọ́n máa nírùgbọ̀n, ṣòkòtò wọn máa fò. Àwọn náà ń da Nàìjíríà rú o. Àwọn náà jẹ́ kí Nàìjíríà máa dàrú lónìí. Náà dá wàhálà lẹ̀ láàrin àwọn àti Christian àti Muslim àtàwọn oníṣẹ̀ṣe. Ṣé rí ní nípa ẹ̀sìn, oníkálukú ló lẹ́sìn ẹ̀ tó lè ṣe. Ẹni tó bá wù kó máa bọ òòṣà, ẹni tó bá wù kó máa kírun, ẹni tó bá dẹ̀ wù kó máa pé Mèrí Jésù lòun máa pè. Ọlọ́run bá ló ní gbogbo ẹ̀. Ọlọ́run bá sì ní kápá lérí gbogbo ẹ̀sìn pátápátá. So ẹ má jẹ́ kán disturb, ẹ má jẹ́ kí kẹ́nì kankan kó wá disturb yín pẹ̀lú religion yín. Ẹ wá bá mi share fọ́tò yìí, ẹ share fídíò yìí dáadáa kó kárí. Ẹ jẹ́ kí gbogbo yẹn mọ̀ pé Islam ò le, Islam tayé àtijọ́ náà là ń ṣe dìsìn. Àwọn kan ìmọ̀ tán ní tán ọmọ bí tán fẹ́ lò sí, ọ̀nà wá sí Nàìjíríà lónìí. No one disturb wa ní Nàìjíríà. Islam ò le o, Islam rọrùn. Peace náà pé Islam, kò sí ìjà. So ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin ará lé, ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì confuse yín. Ìwọ tó bá ń kírun, máa kírun ẹ lọ. Wákàtí 5 ni kó lọ study láti mọ̀. Má jẹ́ kí àfáà kankan kó control ẹ. Wákàtí 5 ò le. Lọ wò nínú Google kó tẹ̀ 5 pillar of Islam. Ẹ lọ wò, ẹ tẹ̀lé. Ẹ má jẹ́ kí àfáà kankan control yín. Àfáà kankan kò ní náà kan tó fẹ́ fi yín sí. Òun gan tọrọ bó ṣe fẹ́ jẹun ni. Òun gan ẹsẹ̀ rẹ̀ ò múlẹ̀. Gbogbo wọn náà ti ṣe wà burúkú. Sọ̀rọ̀ pọ́dọ̀ wọn ò ní bèrè lọ́wọ́ wọn ni. Ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì disturb yín. Peace ni a bá dúró. One love dẹ̀ ní gbogbo wa. Ẹ jẹ́ ká máa nìṣó. One love everybody.